hello. Báwo ni? Ó ní ti jábọ́. Hello, mo ti gbáyọ̀ ọ̀rọ̀ tó bá pè mí mọ́, mo ti gbáyọ̀ mo bá fi ọ̀dẹ̀ tó mo lọ mo ti gbáyọ̀. Mo mọ̀ pé wàá ti máa ronú ọkọ̀ ẹ pé kí ló ń ṣẹlẹ̀ gan tí mo fẹ́ fi pop. Inú mi ń dùn wò ayọ̀ mi kú láti sọ fún yín pé bébì mi ó ti ṣetán láti di olóṣèlú ní ètò já sí wípé láìpẹ́ láì jìnnà mọ́mí ẹ máa jókòó sórí àga gómìnà ìlú yìí. Ó ti ṣetán láti bá wọn díje nínú ètò ìṣèlú yìí. Bẹ́ẹ̀ ni ọkọ. Please join me. Let's raise our glasses and clink to a new and great dispensation. Come on. Ṣé mi ò dùn sí ni? Ṣó yẹ kó dùn mọ́ mi ni? Mommy. So you mean you're making this big decision? There's sọ kọ́kọ́ fún mi. Darling, ayé ò yọ ni. Ayé ò yọ fún mi láti sọ fún ẹni. Ó ní mo dẹ̀ ṣe ní kó wálé pé kí n fi ṣe surprise fún ẹ o, ká sọ fún ẹ o, you know. Èwo ni àlàyé tó ń ṣe gan? Ṣó fẹ́ ká sọ̀rọ̀ bó lẹ́nu ni? Wo bébì mi. Mi ò kí ń ṣe bébì yẹn. What were you saying? Wo kì í ṣe yẹn nìkan ni a fẹ́ bẹ́ẹ̀ sọ. Sórí èyí tí màmá ẹ torí bọ̀ yìí, òun lá jẹ́ kó travel lọ sí Canada. Mo ti pè àǹtí mi tó wà lọ́hùn, mo dẹ̀ sọ fún wọn pé òun bọ̀ kó fẹ́ wá bá wọn lògbà díẹ̀. And thank God wípé o kúkú ti ń ṣe first degree ẹ. Wà á kúkú parí ẹ̀ ń bẹ̀. And in the meantime, o tún lè bẹ̀rẹ̀ masters ẹ. Wow, Mom. So èmi gbé ẹ̀ ń pètèpèrò nípa mi, lẹ́yìn mi, without telling me anything. Mommy, ṣé bí nǹkan ṣe dà láàrin mi àti yín lélẹ̀? Ṣọ́rọ̀ mi ò yé ẹ ni. Bóyá kí n ṣàlàyé fún dá. Can you not interrupt me when I'm speaking with my mom? And I won't allow you to speak to me that way. Then stay out of this. Dolopo, don't be rude. Wow! Mom, tí mo bá máa kúrò nínú ìlú yìí because of you or because of anybody, then call me a bastard. Rubbish. Faruk, ta ló ń bá sọ̀rọ̀ látẹ̀kàn tí line ẹ̀ busy? Ṣé bọ̀sán nìyẹn? Mọ́mì, ẹ ǹlẹ́ mà ẹ kú ọjọ́ mẹ́ta mà. Ṣàlàáfíà ni, iṣẹ́ ń kọ́ ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni mà. Ọkọ mi, ṣé òfin bá Faruk sọ̀rọ̀ ni? Mo kúkú máa ń bá sọ. Mọ́mì, màá bá yín sọ̀rọ̀ later. Kí ló dé tó fi court call mọ́ wọn létí báyẹn? Bá a kú bẹ sọ́nà ò ní gbọ́. Gbogbo wa la mọ̀ pé o nífẹ̀ẹ́ ṣàlẹ́ wa. Àmọ́ gbà tó ti fi kú ṣàgbà wa, a máa gbà fọ́lọ́run náà ni. Ìwọ náà wò bó ṣe rí. O ti wá sọ̀rọ̀ ẹ dìdàkudà mọ́ wa lọ́wọ́. Anyway, mo bẹ́ẹ̀ róúnjẹ bọ̀. Bóyá dìde kó wá jẹun. Mi ò jẹ. Kí ló wá ṣe gangan?
Faruk, mo ní kó dìde kó wá jẹun. Ó dáa. Nǹkan tó gbé mi wá bí lónìí ní pé mo wá pàṣẹ ni pé ó tó gẹ́. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. Faruk, ó tiẹ̀ jẹ́ kí n sọrú iṣẹ́ tó jẹ́ olóòṣe. Mi ò fẹ́ mọ̀. Ìwọ fúnra ẹ̀ mọ̀ ẹ́ pé kí àjálù yìí tó ṣẹlẹ̀, security outlet mi jẹ́ kan lára àwọn ògbóǹtarìgì tó wà nílẹ̀. Ìwọ dẹ̀ lòṣìṣẹ́ tí mo gbẹ́kẹ̀lé jù. Látìgbà tó ti wá síbi iṣẹ́, iṣẹ́ ò yá o. Owó tó ní tí ò jẹ́ kó màlá pé ò tí ì ṣiṣẹ́. Owó náà máa tán o. Ṣàléwá, ìwọ náà mọ̀ wípé Ṣàléwá ò bá wà níbí báyìí pẹ̀lú mi léni tí ó bá kí n ṣe pé mi ò wà available fún nígbà tó need mi. A ní kó yé máa sọ̀rọ̀ báyẹn mọ́. Kì í ṣẹ̀bi ẹ pé Ṣàléwá ṣaláìsí. Ó ti wà nínú àkọọ́lẹ̀ ni. Kò sínú àkọọ́lẹ̀. Bọ́sún, kò sínú àkọọ́lẹ̀. Ṣàléwá pè mí lọ́jọ́ náà. Ó lóun fẹ́ dáná fún mi. Wípé kí n wá gbóhùn lọ sọ́jà. Ẹnu iṣẹ́ ni mo wà. Títí tó pè mí. Tí mi ò gbé. Nígbà tó yá ló decide wípé kóun lọ fúnra ara òun. Ṣé bọ́jà náà ló wà tí mọ́tò fi lọ kọlù tó gbà. Ọjọ́ burúkú èṣù gbomi mu lọ́jọ́ náà. Ẹnu iṣẹ́ yìí ni mo wà. Tí mi fi láǹfààní àti gbé kọ́lẹ̀ gbogbo bó ṣe ń pè mí títí tí mo fi ṣíwọ́ iṣẹ́ lọ́jọ́ náà. Ìgbà tí máa padà rí, tí máa padà mọ nǹkan tó ṣẹlẹ̀. Kí n tó dé hospital, ẹ̀mí ti fẹ́ bọ́ lẹ́nu ẹ̀. Gbogbo nǹkan tó ń sọ náà ló yé mi. Gbogbo ẹ̀ ni mo mọ̀. Mo mọ̀. Mo kàn ní kí n rán ẹ létí ni. Bóyá o ti gbàgbé. Nígbà tí Ṣàléwá wà ní hospital, ó béèrè ìbéèrè kan lọ́wọ́ mi. Ní Faruk, kí ló fà á tó fi wá gbé mi lọ sọ́jà? Ẹ jọ̀ọ́. Inú wo ni mo fẹ́ fi sọ wípé ìdí iṣẹ́ yìí ni mo wà tí mi fi láǹfààní àti lọ gbé. Bọ́sùn, tí n bá wá sọ wípé mi ò ṣe iṣẹ́ náà mọ́, jọ̀ṣù pọ̀ jù ni. Faruk, I feel your pain. And I know how you feel. But life is fucked. O lè máa dára ẹlẹ́bi lọ títí. Imagine pé o tẹ̀lé lọ sọ́jà lọ́jọ́ tá à ń wí ni. Kí mọ́tò yá kó lọ pẹ̀yìn méjèèjì dànù. Kò lè ṣẹlẹ̀. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè ṣẹlẹ̀ sí ti bá wà bẹ́ẹ̀. Faruk, àní má máa sọ̀rọ̀ báyẹn mọ́. Mi ò ní kó má kẹ́dùn. Nǹkan tó ti ń ṣe nìyẹn ní àtìgbà tó ti ṣẹlẹ̀ títí di oṣù keje tá a wà nù èyí. This depression is swallowing you up and you need to snap out of it. Tó bá sọ pé o ṣiṣẹ́ yìí, mo ti gbọ́, èmi àtúwà, àmọ́ jọ nítorí Ọlọ́run, dìde kó lọ wẹ̀. Inú ilé yìí ń fin, ó ń gbá. Jọ, mo mọ̀ pé á ti tó
few days ago tó ti wẹ̀ báyìí. Ó yá, dìde. Ó máa ti ṣetán kó tilẹ̀kùn. Faruk, I won't take. Ó yá, dìde, Faruk. Dìde, ó ti tó. Hello? Dolupo, ibo lo tún gbà lọ báyìí sí? Oh, serious o. Ṣé sọ fún mi pé ò ń bọ̀ tẹ́lẹ̀? Má bínú, mo kàn crash sọ́dọ̀ ẹ̀ ni, mo ń bọ̀ láti ibì kan ni. All right, ṣé bó mọ ibi tí mo fi key mi sí? Ṣé bí tó máa ń fi sí náà ni? Just check there, o máa rí ń bẹ̀. Ṣùgbọ́n? All right. Èmi náà ò ní pẹ́ máa bọ̀ ń sìn. Okay. All right. Dolupo, ó dẹ̀ sọ fún mi pé ó ti wà ń tòsí. Yẹ́ra rẹ̀, ọkùnrin máa wá sílé yàn anyhow láì sọ fún mi wọ́n ló nílé mi. Wọ́n bá mi ṣe mọ́tò. Ìwọ ni wọ́n bá wí. Darling, o lè máa dáhùn dúró. Ṣe sùúrù fún wọn. Ojú kan wà. Bí mo ṣe bá nìyẹn. Nínú statement ẹ kọ́lẹ̀ lágọ̀ wa. Ẹ sọ wípé ẹ lọ supermarket lọ ra nǹkan tẹ́ fẹ́ sè ni. Lọ̀rẹ́ yín pè yín pé òun wà lọ́dọ̀ yín. Mélòó náà àwọn ọ̀rẹ́ yín ló máa wá sọ́dọ̀ yín láì sọ fún yín ti tẹ́lẹ̀? Òun nìkan ni. Ṣé bẹ́ẹ̀ náà lẹ sún mọ́ra yín tó ni? Wọ́n jọ lọ sí secondary school kan náà ni. Wọ́n tún wá pàdé ní uni. Ọ̀rẹ́ gidi ni wọ́n. Ǹjẹ́ ẹ mọ̀ bí ìwọ̀n àtẹnìkan ti jọ ní àwọ̀ kankan rí? Kò lè mọ̀. Kò tí bóyá fẹ́ mọ̀. Ṣé rí ọ̀rẹ́ tá à ń sọ̀rọ̀ ń pa yìí? Ó dá mi lójú pé ó ṣe èèyàn kan ni. Ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn ọmọdé ìsìn. Ó lè jẹ́ break up clash lásán àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn, àmọ́ wọ́n sọ dé ọ̀dọ̀ Dolupo ni. Madam, mi ò tí ì ṣetán pẹ̀lú yín. Ọlọ́pàá, a wá ní kẹ́ ẹ bá sọ̀rọ̀. Ṣé ní bó ṣe lọ yẹn, ẹ jẹ́ ká filẹ̀. Ojoojúmọ́ ni mò ń gbàdúrà fún pé k'Ọlọ́run bá mi tù nínú. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀. Ẹ wò ó, tẹ́ bá ní ìbéèrè mi, ẹ bi wá, á dá yín lóhùn. Any question tẹ́ bá fẹ́ bí ẹ̀yin ẹ bi mí léèrè. Ṣé lóòótọ́ wọ́n ti kọ sínú statement? Ṣùgbọ́n àwọn béèrè kéékèèké tá a máa ń béèrè náà ló lè ràn wá di wa lọ́wọ́. Ọlọ́pàá, ṣé rí èmi gan ti ń wọ́n náà láti bá yín sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ká ṣe lókun òru. Kò dẹ̀ sí torí ìdí kankan ju àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wa nínú òṣèlú. Tó bá gbọ́rọ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, wọ́n tún lè lò wọ́n tún lè fi takò wá. Ṣé yín rò pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ní nǹkan kan ṣe pẹ̀lú òṣèlú ni? Ó ṣeé ṣe. Ọlọ́pàá ó ṣeé ṣe. Ṣé rí táwọn èèyàn kan bá wà tí wọ́n fẹ́ da ìrìn àjò ayé ẹ̀dá rú, they can go to any length. Àfikún náà ṣàánú wa. Ṣé ráwọn èèyàn burúkú tá à ń sọ̀rọ̀ ń pa àwọn yìí? Inú wọn ò dùn bí ìyàwó mi ṣe dolóṣèlú. Ok, nǹkan tẹ́ máa kàn ṣe fún wa ni pé ẹ má jẹ́ kán kúrò ní sàkání yín. Mo ń sọ̀rọ̀ ọmọ yín. Kán má kúrò ní sàkání yín tá a máa fi parí ìwádìí wa. Ẹ máa ní láti máa mú wọn wá sí intelligence unit wa bí ọjọ́ mẹ́ta títí ìwádìí máa fi parí. Nǹkan kékeré nìyẹn. Ìlú fúnra mi ni màmá gbé wá sàgọ́ yín. Ẹ ṣé gan ọ́físà. Ẹ ṣé ọ́físà. Thank you.
Báwo ni? Ẹ káàsán. Báwo ni? Káàsán. Ṣé wà? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n jíṣẹ́ fún mi pé ẹ pè wọ́n, ẹ dẹ̀ fọwọ́ ránṣẹ́. Ẹ ṣé. Kò tọ́pẹ́. Ìwọ ńkọ́ báwo ni? Ṣé wà dáadáa? Wà dáadáa. Àmọ́ níbo lẹ ti wá ń rówó nígbà tẹ́ ti máa ṣiṣẹ́ láti gbà tẹ́gbọ́n mi ti ṣaláìsí? Bóyá ká ní wípé mi ò kí ń fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Ẹ̀yin àti ẹ̀gbọ́n mi tẹ́ bá ti fẹ́ wá jẹun. Mo rántí pé bẹ́ẹ̀ lẹ máa ń jókòó sí. Kí lẹ fẹ́ bá wa rà lẹ́nu? Mi ò wá ra anything, mo kàn ní kí wọ́n yọjú ẹ̀. Ṣé kìí ṣe pé ti gbàgbé ẹ̀gbọ́n mi ṣá? Mímí, mi ò lè gbàgbé ẹ̀gbọ́n ẹ̀ láíláí. Kí ló dé tẹ́ kìí fẹ́ wá sọ̀rọ̀ nípa wọn? Lọ́nà wo? Mo wá bí láti wá yọjú ẹ̀ ni. Ṣé rántí pé torí tiyín ni wọ́n ṣe lọ sọ́jà lọ́jọ́ yẹn? Àǹtí, ẹ bá àwọn oúnjẹ tẹ ní kò ìjìnà àbí ẹkùn jókòó síbẹ̀ ní ọjọ́ òṣìlá tẹ̀ nǹkan. Ẹ dáhùn jà ibi ń pààyàn ọ̀ṣẹ́ òbí àmúwá. Ẹ má bínú. Olú ẹ ti mú mi yó. Ó fọ́dí ọ̀rẹ́. Ọ̀rẹ́ mi bá ṣe ń sọ lọ jàre. Wọ́n kúkú ti tì wá mọ́nú ilé. Wọn ò jẹ́ ká jáde mọ́, àbí? Ṣá make sure pé o concentrate ní class. Kó lè padà kọ́ mi tó bá ti padà tú mi sílẹ̀. All right, jàre. Bye. Ọkọ mi, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ṣó rò pé ìdùnnú mi ló jẹ́ pé mo sé ẹ mọ́lé ni? Èmi náà ò láìkí ẹ, mi ò fẹ́ bẹ́ẹ̀. Mi ò kàn fẹ́ máa kọ́kàn sókè tó bá ti jáde ni. Dẹ̀ wá wò, mo tún ti wá dàrò pé bí mo ṣe sí ẹ mọ́lé yìí, ó lè fa ìfàsẹ́yìn nílé ẹ̀kọ́ ẹ̀ o. Ṣó mọ̀? Máa wò pé nígbà tó dẹ̀ ti sọ pé ó lọ sí Canada ń sìn, èmi àti dádì ẹ̀ dẹ̀. Stop. Wọn kì í ṣe dádì mi. Stop it. Ó dà, a ti wá jọ rò pé bí a ká gbá èèyàn kan tá máa tẹ̀lé ẹ, tá máa ṣọ́ ẹ káàkiri, tá máa monitor ẹ and all that, kọ́kàn wá tiẹ̀ lè balẹ̀. My darling, ayé ń ṣerú ẹ̀. Ayé ń ṣerú ẹ̀. So lọ́rọ̀ kan ń sìn, ẹ ti gbà pé ẹ mọ̀ ń pa ikú tó pa ọ̀rẹ́ mi. Rárá o, má ṣì mí gbọ́ o. Nǹkan tèmi kàn try láti sọ ni pé ó ṣeé ṣe kó jẹ́ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wa náà ni. Nǹkan tí mo ta kàn try láti, we're just trying to put one or two things together. Can you imagine? So, ẹ ṣe bẹ̀rẹ̀ òṣèlú ni. Wọ́n ti ń pààyàn sínú flat mi. Ẹ jọ̀ọ́ o, tẹ́ bá wá di ìlú mọ̀ọ́ká ńkọ́? Ọkọ mi. Torí tiẹ̀ náà mo ṣe ń ṣe. Stop it! Torí tèmi kọ́ lẹ ṣe ń ṣe, torí tara yín ni. Ẹ ṣe torí tara yín. Èmi kọ́ mo rán yín kẹgbà bodyguard fún mi, mi ò ní kẹgbà èèyàn kọ́kọ́ fún mi. You're shouting at me. Ó ń pariwo mọ́ mi, èmi máa ní. Olúpọ̀, it's mommy. Ṣé Dolúpọ̀ ti gbà? Tí o ti dáhùn yẹn, mo ti mọ nǹkan tó fẹ́ sọ. Kó lè gbá gbàkẹ́. Ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èpòrọ̀ Dolúpọ̀. Àdúrà àti àwẹ̀ báyìí lọ́rọ̀ ẹ gbà. Kí ló fi 5 million naira ṣe? Sorry? Ó yọ 5 million naira l'account mi lẹ́nu ìrọ̀dẹ̀ sọ fún mi.
mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ Dolúpọ̀. Ó ń bá mi sọ̀rọ̀ owó. What's funny? Kí ló funny nínú ọ̀rọ̀ tí mo bi ẹ́ léèrè? Kò yọ owó l'account mi, o sọ anything fún mi, yóò dẹ̀ rẹ́rìn. Ṣe sùúrù. Èmi ti rò pé òun bá mi ṣeré tẹ́lẹ̀ ni. Mo bá ẹ ṣeré. Ṣé mi ò lẹ́tọ̀ọ́ láti mọ̀? Torí kí lọ́rọ̀ eré lọ́rọ̀ tí mo sọ sílẹ̀ nsìn, kò yọ owó l'account o sọ fún mi. Wo ìwọ náà ni mo lò fún. Ìwọ ni mo lò fún. Sórí àwọn representatives wa ní constituencies wa kéékèèké yẹn, àwọn ni mo fowó yẹn ránṣẹ́ sí. Wo tá a bá dán mi síwájú, a lè tẹ́lẹ̀ tútù. Tá a bá fẹ́ jẹ́ káwọn pípù yìí kan yọ́nú sí wa lórí ọ̀rọ̀ òṣèlú ìlú yìí, a gbọ́dọ̀ wá nǹkan fún wọn. And that is exactly what I did. Joe, mélòó ni wọ́n tó fi fún wọn ní 5 million naira? Wo wọ́n pọ̀ o. I must confess, wọ́n pọ̀. Kì í dẹ́ ṣàwọn nìkan. But wait, ṣé torí ẹ̀ ló ṣe wá ń lejú mọ́ mi? Ṣé kò tó torí because me understand oníṣẹ́ torí ẹ̀ mo ṣe ń lejú mọ́ ẹ̀. O kàn lọ sínú account mi o dẹ̀ gbowó jáde just because you torí pé o ti jẹ́ signatory to the account àbí? And you think pé kò yẹ kí n sọ̀rọ̀, kò yẹ kí n lejú. I don't understand. Ó dá má bínú mo bẹ̀ ẹ́ ni. Mi ò rántí sọ fún ẹ ni. I'm sorry about that. Àwọn tó dẹ̀ fẹ́ mú mi mọ̀ o tí mú mi mọ̀ wọ́n báyìí, mi ò tí ì rí wọn 1-on-1, mo ti ná bí 10 million naira. Àbí ìjọ́ wo ló ṣe béèrè bí 5 million naira kan láìpẹ́ yìí tó ṣe béèrè lọ́wọ́ mi. Jọ ìjọ́ tó bá wá mú mi mọ̀ àwọn lọ́balọ́ba níjòyè, èló ni mo fẹ́ ná bí 50 million àbí 100 million naira. Bébí mi, báwo ló ṣe ń ṣe báyìí? Fọkànbalẹ̀, mo wà pẹ̀lú ẹ̀. Oh, torí pé o wà pẹ̀lú mi yẹn ló ṣe fẹ́ sọ mí do ní gbèsè àbí? Gbèsè bíi ti bá wo. Kí là ń wí? Kí ló ń sọ? Nǹkan tèmi tiẹ̀ ni bébí. Nǹkan tiẹ̀ dẹ̀kẹ̀rẹ́ tèmi náà ni. Wo jẹ́ ká fi aspect ẹ̀ jẹ́ ká fi lẹ̀. Jẹ́ ká sọ̀rọ̀ nípa Dolúpọ̀. Wo mo ti sọ fún ẹ. Mo ti ṣàlàyé fún ẹ bó ò ní gbọ́. Kò nílò ẹnì kankan tó máa ṣọ́. Àdúrà tàwẹ̀ lọ́wọ́ ẹ gbà. Ṣé màá máa wòran náà ni? Mi ni òwúrọ̀ but wo at this stage Ọlọ́run nìkan la máa gbọ́kànlé o. O lè bá yanjú ẹ o. It is well. Ọ̀nà bó tún lè lé báyìí. Hello, I'm talking to you. Hello. Ṣọ́nà bí tí mo ń lọ lélẹ́yìn ni I'm talking to you and you're keeping quiet. Bí tí mo ń lọ kọ́ ni now, why you making me? Hello, open this, park! I'm talking to you, park this car! I said park this car! Ọ̀rẹ́, sáré check WhatsApp message ẹ. Kí ló ṣẹlẹ̀? O ti máa ń béèrè ẹjọ́ jù, check nǹkan tí mo send sí WhatsApp message ẹ. Sí, sori, ìkan lára àwọn client wa tá a bá ṣiṣẹ́ rí, òun gangan ló tọ́ka wa sí another person. Ṣorẹ́ nìyí, wọ́n fẹ́ ká bá wọn ṣiṣẹ́, owó tá a dẹ̀ ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí. Sí,
ìgbà tán bá mi sọ gan mo tiẹ̀ ní pé mi ò ní òṣìṣẹ́ kankan tó lè ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n wọ́n ṣáà ń bẹ̀ mí lórí ẹ̀ a ti wà lẹ́nu kínní for the past 1 month now. Omi ò ṣe, I'm not interested. Faruk má máa sọ̀rọ̀ báyìí mọ́ náà. Ìwọ àti ẹ̀mọ́ ìpín láti ìgbà tí mo ti ń ṣe security details yìí àti ìgbàrú iṣẹ́ tó nírú owó báyìí rí. Wo má jẹ́ n parọ́ tán ẹ́ me I'm dead broke o. Ìwọ ò dẹ̀ ṣe now. I can't now. Tí n bá ṣe iṣẹ́ yìí sìn èwo ló tún fẹ́ káwọn òṣìṣẹ́ mi rí gbà. Sọ fún kan nù wọn kó ṣe. Faruk ìwọ ni mo fẹ́ kó ṣiṣẹ́ yìí you are the one that I trust. Lóòótọ́ owó tí mò ń rí yìí ó pọ̀ but ìwọ náà mọ wàhálà tó máa ń wà nínú iṣẹ́ private detail yìí. Wo Faruk kò sí wàhálà kankan nínú ilé. Gbogbo information tó máa need máa send ẹ sí ẹ títí alẹ́. See, all you need to do is do your job, get paid, and we all smile home at the end of the day. O ṣé ọ̀rẹ́ mi. Ṣé mo sọ fún ẹ pé mo ti gbà láti ṣe ni? Silence means yes náà ni jọ̀wọ́. O ṣé Faruk. I trust you, o ṣé. Jọ̀ọ́ má bínú asáré lọ yọyún kankan sálẹ̀ ni. Kò sí wàhálà. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ó lè fẹ́ fún yín láwọn wàhálà díẹ̀díẹ̀ here and there ẹ jọ̀ọ́ nǹkan kí nǹkan tó bá ṣe fún yín ẹ bá mi fi ṣòsùn ẹ fi para. Kò yé mi. Tinú ẹ̀ ló máa ń ṣe ní gbogbo ìgbà lèmi gan máa ń fi ọ̀rọ̀ ẹ̀ ṣàdúrà. Àwọn ibi tó máa ń lọ pọ̀ pípé ilé ìwé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ then more once in a while and ilé tó dẹ̀ ń gbé kò jìnnà sí school ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ bí oṣù kan sẹ́yìn ni mo ṣe ní kó máa bọ̀ nílé ó ṣe káàbọ̀ ni. Báwo ló ṣe káàbọ̀? Àdàfín yín ó kúkú lọ́kọ̀ tiẹ̀ kò kí n fẹ́ wà ni. Exactly. Àìmọye ìgbà níyẹ̀ tí máa sọ fún pé gbé ọkọ̀ tiẹ̀ àmọ́ Dolúpọ̀ ò ní gbọ́ kò ní gbà. Torí ẹ̀ ni mo ṣe fẹ́ gba driver fún mo kàn fẹ́ ká kọ́kọ́ yanjú ọ̀rọ̀ tí yín náà then we pick it up from there. Mo máa fẹ́ rí wọn sójú. Okay, ìyẹn ò lè 1 minute please. Dolúpọ̀. Bóyá kó o fi fóònù pé ó lè fi nǹkan sétí. Bí àmì ní fọ́nà. Kí ló ṣẹlẹ̀? Ibẹ̀ yẹn ló wà. Ìgbà wo ló kọjá? Kí ló dé tẹ́ ń pè mí? What is it? Má bọ̀. Tí ẹ kọ́kọ́ wá jókòó náà. Mọ́mí mo busy, mo ń ṣe nǹkan nílé. Okay. Ẹni tí mo sọ fún ẹ pé mo fẹ́ gbà fún ẹ, òun nìyí. Ṣé mo sọ fún yín pé mo need anybody? Darling, tí ẹ kọ́kọ́ wá jókòó náà. Darling, jẹ́ ká lè yanjú ẹ̀ ká. Dolúpọ̀! Don't walk out on your mom. Keep my name out of your bloody mouth! It's fine, it's fine. Ẹ jọ̀ọ́, màá tún máa bá sọ̀rọ̀. Tó bá ti decide láti bá yín ṣiṣẹ́, má worry, màá pè yín padà. Ẹ ṣé gan. Arákùnrin, wo bóyá kó má kúkú darẹ̀ láàmú. Then kó má bínú pé ọkọ̀ ṣe wàhálà wá sí ibà lásán ni. Èmi ti máa sọ fún yẹ pé àdúrà ní ọ̀rọ̀ Dolúpọ̀ gbà. Àmọ́ ìyẹ́ ò ní gbọ́ sí mi lẹ́nu. Ìgbà wo lẹ fẹ́ kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́?
So, pẹ̀lú gbogbo bó ṣe display yẹn náà, ẹ sì fẹ́ bá ṣiṣẹ́? Ẹ need àti gba driver fún. Màá ṣiṣẹ́ méjèèjì. Ẹ̀yin kò sọ ìgbà tẹ́ fẹ́ kí n bẹ̀rẹ̀. Wow. Hello, mommy. Mo fẹ́ jáde ńsìn, mo dẹ̀ bá lẹ̀kùn títì. What's going on? I don't understand. Bá ilẹ̀kùn bo ní títì. Mo fẹ́ jáde nínú ilé. And the door is locked. Hold on. Ó ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́. Èmi ni mo tì. Why tó fi tilẹ̀kùn? Torí mi ò fẹ́ kẹ́ jáde lẹ́yìn mi. Anywhere tẹ́ bá fẹ́ lọ. Iṣẹ́ mi ni láti gbé yín lọ. Let me get this. So ó ti ilẹ̀kùn mọ́ èmi nínú ilé, right? Go open that door for me. Boloda. Right wo lo ní láti máa béèrè ibi tí mò ń lọ? Right wo lo ní? Who are you? Ta ni ẹ́? My name is Farooq. Are you crazy? You think I care? Kí ló kàn mí pẹ̀lú orúkọ ẹ? Look, you need to open that door now. Torí mo fẹ́ jáde. I need to go shopping. Cab mi dẹ̀ dúró dè mí níta. Ẹ ò lè gbé cab jáde. Torí iṣẹ́ tèmi gbà òun ni láti gbé yín lọ síbikíbi tẹ́ bá fẹ́ lọ. You are very stupid. You are very stupid. Ẹjọ́ ẹ̀dẹ̀ kọ́. I know what to do. Hello, mommy. How are you, my baby? Now, ẹ sọ fún nuisance tẹ́ gbé sínú ilé yìí pé kó lọ ṣílẹ̀kùn fún mi. I need to go out. Did Farooq lock the door? Ó ṣe bá sọ̀rọ̀ calmly. What? All right. Ṣebọ́ níṣẹ́ tó gbà nìyẹn, right? My bag. Pick my bag and follow me. I need to go out. Báàgì gbígbé ò sí lára job description mi. But anywhere tẹ́ bá fẹ́ lọ, máa gbé yín lọ. Ṣé o mọ̀ pé o ní mind? Like o ní effrontery gan. You can speak back. Mo rí pé o bold gan. But let me tell you this, tó bá bí ẹ̀dá. I repeat, tó bá bí ẹ̀dá, don't pick this bag and follow me. Come and open this door for me.
Kini, where's my bag? Ó wà níbi tẹ́ jùlẹ̀ sí. Wow. So o mean pé o wá síbí báyìí, o gbé bag mi dání. Mo sọ fún yín wípé kò kìí ṣe iṣẹ́ mi. Anyway, mo lè gbé yín padà lọ sílé, kẹ́ lọ gbé báàgì yín, má dẹ̀ tún gbé yín padà wá, kẹ́ lè wá san owó gbọ́dọ̀. You are very daft. Mo ti rí pé o stupid gan. So you expecting me to go back home to carry my bag, eh? Gbé báàgì wá náà. Kò ń ṣe fault. My car key. I can't give you the car key. You can't. You are trying to get me pissed. Let me get this straight. What's your job here? I'm yours. You are very stupid. O tún fẹ́ dá mi lóhùn. Oh, daft. O fẹ́ embarrass me. Èmi kọ́ ló máa embarrass. You want to get me pissed. It is fine. Mi ò ní bínú. Èmi kọ́ ló máa rí tó máa pè ní wèrè níta. Ṣé o understand? Nuisance. Tolúpọ̀. Tolúpọ̀. Come here. Bàbá mi báyìí. Sit down. Sit down. Kí ló ṣe náà? Wo. Fara burúkú ẹ balẹ̀ kò gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ nísìn because mi ní repeat ara mi mọ́. I will not repeat myself again. Ṣorí gbogbo yamayama tó ń ṣe gbogbo wèrè tó perform yìí. I'm not cut out for all of this. Yes. Mi wá òkè rárá tó bá rò pé ó já wèrè o. Èmi fúnra mi kò gbádùn. Àtọjọ́ tí mo ti dọ́dọ̀ yín, tí mo ti ń lọ, tí mo ń bọ̀, tí mo rí gbogbo bó ṣe ń ṣe tó ń disrespect àwọn parents ẹ ni mo ti determine lọ́kàn mi wípé ṣorí wèrè tó wà lórí ẹ yìí èmi tí mo máa sọ kalẹ̀ rí èmi tí mo máa sọ kalẹ̀ rí ìwọ ní kémi máa bẹ́ẹ̀ gbé báàgì èhó mi kí máa bẹ́ẹ̀ gbé báàgì ṣé ọmọ ọdọ ẹ ló pè mí ni àbọ̀mọdé ló pè mí ni sí láyé ẹ ni mo sọ má ever dọ́rù nọ́nsẹ̀sì ẹ̀ wò mọ́ yes kò gbọ́ ok kò gbọ́ kò mọ́ mi lójú wo tí o bá tún wá wò pé o lè frustrate effort mi nídìí iṣẹ́ tí mo ṣe yìí wo wà kábàámọ̀ kò pàdé mi wà kábàámọ̀ kò pàdé mi kí ni o mọ́ mi lójú o mọ́ mi lójú pẹ̀lú labalábá tó kó sójú yìí wo see I am taking you home right now o máa lọ gbé báàgì ẹ wà wá sanwó gbogbo nǹkan tó rà I really don't mind tó bá take wà ní 10 times káfí lọ káfí bọ̀ me mind. There's no way I'm going. Sorry to bá jáde bẹ́ẹ̀ yẹn tí bá fún ẹ bá kand wo o máa ma behave ẹni tó ti lò láti ẹbí ẹ̀ wá ni nonsense. There's no way I'm going. Má try me o bó ṣe ń ṣojú òwìwí bó ṣe ń ṣojú bí ayé òwìwí kò gbẹ́sẹ̀ sí mi. Bẹ́ẹ̀ ò rí dúró ẹ̀ lásán ni ó rò bóyá òun lè máa sọ̀rọ̀ sí ẹ bó ṣe wá bí. Torí ẹ̀ lèmi náà ṣe gbé débẹ̀ mo gbé débẹ̀ fún mo jẹ́ kó máa mọ bó ṣe ń lọ because èmi fún ara mi ti fẹ́ kọ́ tẹ́lọ̀ sọ wípé iṣẹ́ private detail yìí ó máa ní wàhálà ni. Kí ló dé tó fi pay call rẹ̀? Mímí mà ní. Mímí. Àbúrò bèbè kan yẹn. Yes. Kí ló dà yín pọ̀? Mi ò mọ nǹkan tọ́mọ yẹn fẹ́ kí n ṣe. Ṣé o débi bá ṣe ń gbé ẹsẹ̀ kan síwájú ló ń dáná padà sẹ́yìn? Lọ́nà wo? Okay, I'll tell you this. Ṣé o mọ̀ wípé gbogbo ìgbà ló máa ń fi àwòrán àti fídíò ẹ̀gbọ́n ẹ̀ ló máa ń fi ránṣẹ́ sí mi? In fact, láìpẹ́ mo lọ kí níbi tó ti ń ṣiṣẹ́. Èmi tí mo lọ kí, I went on a friendly note. Ṣé ló bẹ̀rẹ̀ sí ní máa accuse mi wípé èmi ò kí ń wá jẹun mọ́ bẹ̀. Pé ṣé mo fẹ́ gbàgbé ẹ̀gbọ́n òun ni. Ṣó fẹ́ kó ronú parẹ́ ni?
ṣé nítorí pé ìwọ àtẹ̀gbọ́n ẹ̀jọ̀ máa ń lọ jẹun bẹ̀ yẹn ní pé kó máa lọ bẹ̀ lójoojúmọ́? Kò yé mi o. Ṣé mo pé mi sọ fún pé mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà ṣá? Kí ni tiẹ̀ ń bẹ̀? Mímí tá à ń sọ̀rọ̀ nípa èyí, she was at the hospital lọ́jọ́ tí ẹ̀gbọ́n ẹ̀ kú. Ó dẹ̀ wà ń bẹ̀ tí mò ń ṣèlérí fún ẹ̀gbọ́n ẹ̀ wípé kó jọ kó má kú. That I was promising her that I would leave this job and not do it again. Lójú Mímí báyìí, àtọwọ́ mi ni kú ẹ̀gbọ́n ẹ̀ ti wá. Kò yẹ kó máa ronú báyẹn. Ṣé kò mọ̀ ẹ́ pé ìfẹ́ òótọ́ ló ní fún ẹ̀gbọ́n ẹ̀ ni? Àbí? Jẹ́ ń bèrè kinní kan. Ṣọ́mọ yẹn ní boyfriend? Ta ni? Ọ̀rọ̀ ta là ń sọ látẹ̀kàn. Mímí of course. I don't know mi ò mọ̀. Kí ló dé tó ń bẹ̀rẹ̀? Well, a jẹ́ pé kò ní boyfriend ló ń fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Tó bá jẹ́ pé ọmọ yẹn ní ẹni tó ń gbé débẹ̀, kò ní máa ronú tó ṣe ń ronú yìí. Kí là ń sọ, kí ló ń sọ? What are you saying? Ọ̀tọ̀ nìkan tá à ń sọ náà. Nǹkan tí mò ń sọ ni pé ọmọ yẹn, Mímí, she needs someone to fuck that stress and that mentality out of her. Ibo lọ̀rọ̀ òṣì tó ń sọ yìí náà. Òótọ́ ni mò ń sọ. Òótọ́ ni mò ń sọ rẹ̀. Even ìwọ gan lára. Sí gbogbo ìrònú yìí nǹkan tó torí pé ẹ̀rẹ́ ni máa bá yín tẹ̀ kanlẹ̀. Máa gbé yín débẹ̀ on a steady ló ń fa gbogbo kíní ẹ̀ ọ̀rẹ́. Ẹ ní máa ronú báyìí. See, let me tell you, nothing kills depression faster than sex. I mean, good sex, ọ̀rẹ́. Abagbedebe. Please, can we have another discussion? Sure. Nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Téèyàn bá ń sọ̀rọ̀ gidi báyìí, á dàbí ìgbà tó yẹ pé nǹkan tí mò ń sọ ò make sense. Òṣìṣẹ́ wa ṣe kò tá ti bẹ̀ sọ láti jọ ìpòpò ṣe Farooq ṣe o. Tó múnú mi dùn, ọmọ amúnú ẹ̀ dùn, ọmọ agbọ́rọ̀ sí wọn náà lẹ́nu. Owó a máa ròkè pẹ̀lú ọkọ mi. Bóyá ká sọ̀rọ̀ lọ́la, ṣùgbọ́n kò pè mí lọ́la. Mọ́mì, mo máa pè yín padà. Kódà màá máa retí kọ́lẹ̀ láàárọ̀ ọ̀la. Ó dàbọ̀ náà. Bye. Honestly, like I said, higher classes, it would have been a help for me if, oh my God, babe, that boy. Oh, like I swear, I'm going to sha. You know, it's about to be quick. One year to mama show me right. You know you're unbelievable. So, Bele, ó funny sí eba. Má dá lóhùn, mo kàn la wá dá lọ́dọ̀ ẹ̀. Ṣé wọ́n bí ẹ capable? Ṣé wọ́n lè gba security fún ẹ? Oh boy, that boy is cute. Hi. Bó tilẹ̀ jẹ́ pé Dolúpọ̀ mú àmọ́ra wa, èmi ni ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀, very close friend. Ẹ má dá lóhùn parọ́ ni, kí ló máa ṣe ẹ náà? Má dá lóhùn jàre. Mo kàn fẹ́ sọ pé o kò ṣe tó ń ṣe. I mean, tó ń tọ́jú ọ̀rẹ́ wa, ṣé kò kí ń fún ẹ ní wàhálà ṣá? Because sometimes she could be a handful. Well, I just want to say that you're very cute and she àti Shalima ṣe wọléwọ̀de. Shalima lọ síbi tá à ń lọ báyìí. Yes, of course, we can go. Let's go. Ibo lẹ tún lọ, but mo rò pé ti parí lectures yìí ni. A ní impromptu lecture. Okay, let's go then. Go, calm down now. You don't need to follow us. A ní pé dancing. Let me do my job, okay? Oh my God, you guys are so cute. Let's go. Ẹ̀jẹ̀ Jésù. Ta ni mo ṣe tó fẹ́ ti bẹ ọmọ mú mi Farooq nítorí Ọlọ́run. Ẹ farabalẹ̀ ma, ẹ farabalẹ̀ ní ti ní kẹ́ máa kọ̀kan sókè. Kò sẹ́yìn, kò sí nǹkan tó máa ṣọmọ yín. Kò sí nǹkan tó máa ṣọmọ yín. Ìwọ ló sọ̀rọ̀ bí eléyìí nítorí Ọlọ́run. Ọlọ́run ní jẹ́ mi ní fojú sunkún ọmọ láyé mi. Mi ní fojú sunkún ọmọ láyé mi. Ń gbọ́dọ̀ Olúpọ̀. Báwo ló ṣe jẹ́? Kí ló ṣẹlẹ̀ gangan? Because ṣé ó léyàn kan tó ṣẹ̀ ni? Ṣé ó lọ́kùnrin kan tó ti ṣẹ̀ tẹ́lẹ̀? Because dáàdi ẹni bóyá ó ti léyàn kan tó rí fín àbọ̀kùnrin kan tó rí fín tó wá fẹ́ gbẹ̀san. Please talk to me, baby. Yes. Ẹ̀sán bíi ti báwo? Is he mad?
Who's mad? Ṣé mo kí mo kàn ń wo ẹ̀yin àti ọkùnrin tẹ́ ń gbé káàkiri? Mo mi ẹ má jẹ́ kí n sọ̀rọ̀. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ o. Daddy òṣìwò ló sọ pé èmi réyàn kan fi. Ní sùúrù, Dolupo, just calm down. Be careful with your words. Faruk, má jẹ́ kó calm down o. Ó máa dùn mí tó bá ní kó calm down. Jẹ́ kó bú mi. Jẹ́ kó bú mi. Jẹ́ kó ó tọ́ sí lẹ́nu láti bú mi. Gbogbo wàhálà tí mo ṣe bí torí tiẹ̀ náà ni. Torí ta ni? Torí ta lẹ ṣe ń ṣe wàhálà mọ́ mi. Ẹ ṣe gbogbo wàhálà yín torí tara yín. You are selfish. Ṣé bí torí tara yín lẹ ṣe gba bodyguard fún mi? Kó máa ṣọ́ mi káàkiri. Ẹ fẹ́ mọ movement mi àbí? Ẹ fẹ́ mọ ibi tí mò ń rìn sí? Kẹ́lẹ̀ mímí náà kúrò ńlẹ̀. Kéyàn àti ọkọ òṣì dádì onírànà. Faruk fi mí lẹ̀. Faruk fi mí lẹ̀ náà. Let me just deal with this. Ṣé bí èèyàn ṣe ń bá yẹn sọ̀rọ̀ ló ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn Faruk nítorí Ọlọ́run? Kí ni mo ṣe? Where did I get it wrong? Gbogbo nǹkan tí mo ṣe gbogbo wàhálà ìtorí tiẹ̀ ni Faruk nítorí. Torí ta lẹ ṣe wàhálà? Torí ta lẹ ṣe wàhálà? So ẹ fẹ́ pa èmi náà? Ẹ pa mí bẹ́ẹ̀ ṣe pa bàbá mi. Ṣé ti kọ́? I'm part of here, Faruk. Dolupo! Dolupo! Ibo ló gbé fóònù ẹ sí now. Mo ti pé order line ẹ ò pick ẹ. What's up? I'm fine. Where are you? Ibo ló wà báyìí? O mọ nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi. Ṣé mo dọ̀ àwọn kejì tá jọ wá nígbà yẹn? Tá bá ti kọjá street tó next sí o ṣá mo dọ̀ àwọn kejì. Mi wọ́n tí mo tẹ̀ ṣe fẹ́ júwe fún ẹ sí. Black gate tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wọn gangan yẹn. Wá bá mi bẹ̀. Tó bá pẹ́ dé o máa dùn mí o. Ṣé mo pé man sluggish? Where are you? Ó yá máa bọ̀. Tó bá ṣàtidé máa bọ̀, má pẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló tó pé ń bẹ̀? Dolupo, o ní believe nǹkan tí mo fẹ́ sọ fún. Wetin sup now? Ṣorí òtẹ́ tó wà lọ́pọ̀sítì. Wàláì mo rí mọ́mí àtọkùnrin mi. Ọlọ́run gbọ́ kò kì í ṣe. Mo believe. Let's go. Come, follow me. Báwo lè ṣe máa ṣerú nǹkan báyìí fún dáàdì mi? Ìwà ìdọ̀tí, ìwà rádaràda tí ò tẹ̀ yẹ kó tẹ̀ máa rírú èmi nínú ẹ̀. That's what you're doing, mom. Jọ, mo fi Ọlọ́run bẹ̀ jọ nítorí Ọlọ́run. Pa mí sílé má pa mí síta, má pariwo jù mọ̀ pé bàbá ẹ̀ wà ní jù. Rubbish. Kí má sọ fún dáàdì. Can you imagine? Hey, understand nǹkan tẹ́ ṣe ni? Look. Tí èèyàn kankan ò bá sọ fún dáàdì, èmi fúnra mi ni mo máa lọ sọ fún dáàdì. Mo dẹ̀ máa sọ fún wọn lẹ́nìí. Jọ̀ọ́ nítorí Ọlọ́run jọ̀ọ́ nítorí Ọlọ́run má tún mi láṣìírí má sọ nǹkan kan fún bàbá ẹ̀. Ṣó dẹ̀ mọ̀ pé wà ní ṣó mọ̀ pé bàbá ẹ̀ lẹ́jẹ̀ ríro. Ok, bàbá ẹ̀ ò lè ṣe, bàbá ẹ̀ ò súnmọ́ mi, gbà ó ní bàbá ẹ̀ ti súnmọ́ mi. Mi ò kí ẹ̀ mọ́ mi. So because dáàdì ò lè ṣe, ó ṣe fún yín ní effrontery àti lọ cheat. Nígbà tá máa fi gbé dádì mi dé hospital lọ́jọ́ yẹn, wọ́n ti jọ́ lọ́hùn ní pé. Ṣé torí ẹ̀ ni o ṣe wá ń bínú sí mọ́mí? Ṣé kò tó torí ni? She killed my dad. But ìwọ ló sọ láìpẹ́ yìí wípé dájẹ́ ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀. Dájúdájú nǹkan tí wọ́n gbọ́ lẹ́nu ọ̀nà yẹn òun ló fà á tí nǹkan tó ń ṣe wọ́n tẹ́lẹ̀ yẹn tún rú jáde débi pé wọ́n di ẹni tá à ń rush lọ sí hospital. So kí ni ìyẹn wá sọ fún ẹ? Ìyẹn sọ fún wa wípé ká ní wípé dáàdì ẹ ò tẹ́tí sẹ́nu ọ̀nà ẹ̀ kí wọ́n gbọ́ nǹkan tó gbọ́ yẹn bóyá àwọn bá ṣì wà láyé lẹ́nu. So nínú gbogbo nǹkan tí mo ṣàlàyé fún ẹ sí nǹkan ẹyọ kan tó rí dìmú ń bẹ nìyẹn. Ìgbà wo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀? Ó ti ń lọ ọdún mẹ́rin nísìn. Ọdún mẹ́rin? Yeah. Ilẹ̀ ti ta sí. Ó yẹ kó ti tán lọ́kàn ẹ̀.
Really? Yes. Ká ní daddy mi ò tẹ́tí sí ọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn ni. Èmi fúnrara mi ni mo máa sọ fún wọn. Ìyẹn túmọ̀ sí wípé ọwọ́ ẹni ikú daddy ò bá ti wá. What are you saying? All I am saying is that let the past die and move on. Yes, your mom messed up. People mess up every day. Okay? Stop carrying the cross that is not yours. All right? Just let it go. She cheated on my dad. Wow. See, if you can't deal with someone who cheats, when you have your own man, don't cheat on him. Ṣó ń gbé lẹ́yìn mọ́mì mi ni? Gbé lẹ́yìn mọ́mì? No. Yeah. See, látìgbà tí mo ti mọ̀ ẹ́, mo ti ń study ẹ wípé báwo ni ọmọbìnrin ṣe máa wà tó lẹ́wà tí ò níwà. Yes. Ó kàn máa lejú kiri gbogbo nílé, wà máa lejú mọ́ everybody, wà máa give attitude. You know, let's learn to forgive and stop keeping grudges so that we can move on with life. See, when we keep grudges, we are only hurting ourselves and not those we're keeping the grudges with. All right? Live your life. Enjoy life. Have fun. Because this life is too short. Okay? Please. It's okay. All right? It's okay. Ó ṣì wà níbí ni. Mo rò bóyá ó ti lọ ni now. Ìwọ náà ṣàmọ̀ pé ilẹ̀ máa ń ṣú kí n tó lọ. Òótọ́ ni. But o lè máa lọ lẹ́sìn. Mo wà okay. Kí ló tó ń wò mí bẹ́ẹ̀? Bó gángan ló lọ. Ṣé mo múra bí ẹni tó ń jáde ni? Mi ò lọ síbi kankan. After all, ọwọ́ ẹ̀gan ni kọ́kọ́rọ́ mọ́tò wà. Ìwọ tó kì í ṣàjòjì ká ọ̀dà cab. Sórí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe yẹn, nǹkan tó fẹ́ ṣe yẹn gangan tèmi dẹ̀ mọ̀ yẹn, ṣojú mi ló ṣe máa ṣe léni. I'm not going anywhere. FAROOQ dẹ̀ máa lọ lé now. Ṣó ti pé mọ́mí ẹ kò bẹ̀ wọ́n? Mi ò tí ì ṣetán láti pè wọ́n. Èmi ní tí ṣetán láti lọ. Ìdán owó ẹ tó fẹ́ pa yẹn ni mo fẹ́ rí lédi. Mi ò pín dán FAROOQ. Sorry, oorun tiẹ̀ ti ń kùn mí, mo fẹ́ sùn. You can go home. Ẹ fẹ́ ṣe kí? Mo fẹ́ sùn. Níwọ̀ tó jẹ́ pé kerosene yẹn. Mi ò lè fọ́ fún yẹn. I'm sorry. FAROOQ. Yes. Babe, Dolu pọ̀ mi. Hey. Ta lélẹ̀? Oh, ṣé threesome la fẹ́ ṣe àrẹ? Who is this? Ṣé lè jọ threesome lójú ẹ̀? Kí ni problem ẹ̀ now? Yes. Hello. Slow down, okay? Zip. Step aside. Kí ni mí ní gbogbo rọ́bìṣì náà? Kí ló dé tẹ́lẹ̀ rọ́bì? Kí ni túmọ̀ ilé ìnà ta ilé? I'm doing my work, okay? Ó dẹ̀ bá sọ̀rọ̀ tó dẹ̀ kí ló ta lélẹ̀ yìí náà? Kí ló ṣẹlẹ̀? Who is this man? Báwo ló ṣe jẹ́ sẹ́? Ọ̀rẹ́ mi ni, we are friends. Is that true? Ṣọ́rẹ́ ni ẹ? Kì í ṣọ̀rẹ́ o. Ó máa ń sanwó fún mi pé ká jọ gbádùn ara wa. Mo dẹ̀ wá ṣiṣẹ́ owó mi, ó dẹ̀ ń rọ́bì yìí. Get out! Wait, slow down, okay? He's here already. Ó ṣe jẹ́ kó jẹ́ṣẹ́ tó ràn, okay? Because ó ti wà níbí báyìí already. Don't judge me. I'm not being judgmental, okay? Kí ló ṣẹlẹ̀ tẹ́ ń fi mí rojú ẹ̀yin méjèèjì náà? Kí ló dé? Ṣé kí n máa lọ ni àbí kí n sì dúró ká ṣe nǹkan tá a fẹ́ ṣe everybody dẹ̀ máa. Mo ní kó get out. Kí máa lọ. No. Get out! Bàbá máa ṣe bẹ́ẹ̀ next time. Má máa ṣe bẹ́ẹ̀ next time. Má máa ṣe bẹ́ẹ̀ yẹn. Èmi kò já wèrè. Má máa ṣe bẹ́ẹ̀ next time mọ́. Say. Hello. So the next time, tó bá fẹ́ ní àlejò, endeavor to inform me ahead. Okay? I don't want any surprises.
fact mi ti lọ lé mọ́ lálẹ́ yìí gan. Bíbá ẹni máa sùn sí. Sórí couch. Hello Mimi. Báwo ni ṣàlàáfíà ni? Ẹ kú ọjọ́ mẹ́ta. Mo pè yín láìmọye ìgbà ẹ gbé call mi. Torí mo mọ̀ pé tí ẹ bá ti wà ń bíṣẹ́ lẹ́kì máa ń gbé call àǹtí mi gbà tó ṣe wà láyé. Ṣé ẹ ti padà sẹ́nu iṣẹ́ yẹn ni? Mi ò tí máa ṣe. Ẹ tí máa ṣe. Ìyẹn ni pé ẹni lọ́kàn láti máa ṣe. Mi ò rí kọ̀lẹ̀ torí DND ní fóònù mi wà. Ṣé torí tèmi lẹ ṣe fi fóònù yín sí DND ni? Text message ẹ tí mo rí òun ló yẹ kí n pè ọ́ padà. Ṣé kò sí àbúrò? Mo post video sister mi sórí Instagram. Mo tag yín. Kí ló dé tẹ́ comment? Ẹ̀dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Mi ò sí lórí Instagram lọ́wọ́ yìí. Ẹ sí lórí social media. Kí ló dé? Ẹ kì í fẹ́ máa repost àǹtí mi mọ́. Mímí ìwọ ni kọ́kọ́ ni kó ẹ̀gbọ́n ẹ̀ dùn. I'm trying to forget her. You are trying to forget the love of your life. Abi? But that is not what I'm trying to say, Mimi. Nǹkan tí mo gbìyànjú àti sọkọ nìyẹn. Hello? Hello? Àbí kí ni gbogbo ilé ìbáyìí? Kí ló jẹ́ tí ọmọ yìí ṣe báyìí sí mi? Ṣó dìgbà tí èmi náà bá gbẹ̀mí mi kó tó sinmi lórí ọ̀rọ̀ mi ni? Okay, you guys, did I forget to mention that my friend just bagged herself a cool guy who takes care of her 247? Like, check him out. Don't do that. Don't! Now delete the video. Dolupo, sọ fún ọ̀rẹ́ kó delete video yẹn. Delete that video. What? No, why? Tó bá tún súnmọ́ mi, màá fẹ́ ṣe bá ojú. Gẹ́gẹ́. Ah! What is your problem? She now always wants you. Let's go. Don't let them leave us. Let's go. I don't have money to take cab. Let's go, Don't please. touch me. Don't. I'm serious. It's not your fault now. It's Dolupo's fault. How can nobody talking to me like God that? at last. I'm sorry. Hey, alone. sorry, my friend. Leave me alone. My friend. You're gonna phone. I'm sorry, but I'm still angry. Dolupo! Babe. Hey! What's up? Hello? Ibo ló wà? Ṣó jáde ni? Mo wà nílé, kí ló ṣẹlẹ̀? Ìwọ nìkan àbí o lálejò? Èmi nìkan. Kí ló tó tún pè mí? Ṣé bá ṣe sọ̀rọ̀ tán nírọ̀lẹ́ yìí ni? Ṣé bí èmi àti ẹ ti jọ ládéhùn pé tó bá fẹ́ gbàlejò máa sọ fún mi? Báwo ló ṣe mọ̀ pé mo lálejò? Ṣé wá ń tà ni? Anytime tó bá ti fẹ́ gbàlejò, má jẹ́ kí n gbọ́. My primary assignment
is to protect you. Don't make it difficult for me. I don't need you. Hello? I'm fine on my own. You don't look fine. Does it have what can make you fine? I'm sorry. What did you just say? Mimi, she might enjoy snacks here now. Go and get him on best too, you know. Okay, that's it. You're welcome. She best surprise lórí social media. Ibẹ̀ kọ́ mo ti rí fídíò yẹn. He has the cutest voice. Oh my God, I'm going to faint. Don't. FAROOQ. Ẹ sọ pé ẹ ṣiṣẹ́ yẹn mọ́. Kí ló tẹ̀ ń parọ́ fún mi? Mi ò parọ́ fún ẹ. Ìgbà tó béèrè lọ́wọ́ mi, mi ò ṣe ìgbà yẹn. Ẹ nífẹ̀ẹ́ iṣẹ́ yẹn ju bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n mi lọ. Lẹ́nu ẹ̀. Ọ̀rọ̀ yìí tí ń wá fẹ́ máa di emotional blackmail. Kò dé tọ́ sí mi. Lọ́nà wo? Lẹ́yìn ìgbà tẹ́ ṣekú pa ẹ̀gbọ́n mi. Bó ti jàmbá ọkọ̀ ló pa ẹ̀gbọ́n ẹ̀ náà. Why tó ṣe wá ń sọ wípé èmi ni mo pa ẹ̀gbọ́n ẹ̀? Kí ló dé tó jẹ́ wípé o kò láìkí kó máa bà mí nínú jẹ́? Mo lọ sí orí page gbogbo àwọn tí wọ́n tag ní fídíò yẹn. Mo rí girl tẹ́ ń ṣiṣẹ́ fún tí wọ́n pè ní Dolúpọ̀. Ṣé kìí ṣe pé òun lè fẹ́ fi rọ́pò ẹ̀gbọ́n mi ṣá? Why now? Why tó ṣe ń sọ̀rọ̀ báyìí? Say, kò sí anybody tó lè dípò ẹ̀gbọ́n ẹ̀ nínú ọkàn mi. Really? Síta ní kó fẹ́ wa, tó ń sakọ sí wa, kàkà kan fẹ́ wa, wọ́n fẹ́ lọ sáyà skit maker, ojú yàbó, ẹ máa tó tẹ́. Ṣé mi ló bá wí? Ta ni ìbá tún wá bá wí bí kì í bá sì wọ? Ìwọ gangan mọ̀ bá wí. Tóra ni ó fẹ́ wá ní ìsinyìí, a wí wí wí, a fọ̀fọ̀fọ̀, ọ̀ka gidi borí. Àkàkọ́ wá sí tiwa, skit maker, olùntẹ̀lé kí. Bóyá mo tẹ̀lé gbà fún ẹ̀gbọ́n tó bá lè ṣe kọ̀kọ̀ fún mi. Kí ni nǹkan náà? Gbogbo nǹkan tó bá wù kó béèrè, ó ti di ṣíṣe, mo ti ṣe tán. Gbé mi débẹ̀. Ó ṣe kí ni? Jọba mi náà gbé kìíní yẹn jù. Hello, Dolúpọ̀, lọ sápamọ́, there's someone in the house. Dolúpọ̀. So, gbogbo nǹkan tó máa ní láti mọ̀ pa àwọn ìdílé yẹn ló wà lẹ́yìn. But Bọ́sùn, kí ló dé tí o ṣèwádìí dáadáa fún mi láti bẹ̀rẹ̀? Ṣé owó tán fẹ́ sọ fún ẹ lówó ẹ lójú ní àbí báwo? Ṣá má bínú. Nǹkan tí mo kàn ń rò ní wípé ìyá Dolúpọ̀ fẹ́ èèyàn kan tó kàn máa wà pẹ̀lú Dolúpọ̀. Also, ó jẹ́ kí n mọ̀ pé stepfather ni arákùnrin yẹn jẹ́ sí. Ṣebí nǹkan tí mo fi ń tẹnu mọ́ pé kó padà sẹ́nu iṣẹ́ nìyẹn.
Gbogbo ìgbà tó ò sí ibi iṣẹ́ ó dàbí ìgbà tó rí mi fẹ́ dàrú ni. Kí ni? Bọ́bọ́ ìwà mi ò ṣàwàdà mi ò parọ́ sẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí ó yà mí lẹ́nu gan ni. Inú mi tiẹ̀ dùn pé o ronú láti fi surveillance camera sínú ilé yẹn o dẹ̀ tún gba létí lẹ́gbẹ̀ẹ́. Èwo nú àwọn òṣìṣẹ́ mi ló lè ronú bó ṣe ronú yẹn. I'm coming. Hey. Ta ló béèrè? Ìwọ ló ń bọ̀ láti ta. O tún béèrè lọ́wọ́ èmi tí mo wà nílé pé ta ni mò ń béèrè. I should be asking you. Ilé ọkọ àfẹ́sọ́nà ẹ̀gbọ́n mi ni mo wà. Nígbà tí shootout yẹn ṣẹlẹ̀, gbogbo èrò ọkàn mi ni wípé wọ́n ṣe dolúpọ̀ mú fún ẹnìkan ni. Bí mi gan ṣe rò tẹ́lẹ̀ ni. Bọ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ yìí, eléyìí ló fi ń yé mi pé dájúdájú àwọn èèyàn kan wà tán lépa ẹ̀mí dolúpọ̀. But táwa ló lè jẹ́? Àbí òṣèlú tí yẹ torí bọ̀ yẹn ni? No, I don't think so. Torí mélòó nínú àwọn olóṣèlú wa la máa ń gbọ́ pé nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ sí. Tí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyá ẹ̀ bá rí ìyá ẹ̀ bí olùdènà, ìyá gangan ló máa attack. Kò sí nǹkan kan tó kàn mọ́. Ta ló tiẹ̀ mọ̀ ìyá ẹ̀ rí? Mi ò bá ìyá ẹ̀ pàdé rárá lórí TV látìgbà tí mo ti ń wo TV. Ibo ni Dolúpọ̀ wà báyìí? She's at my place. At your place? Yes. Kí ló ń ṣe lọ́dọ̀ ẹ̀ tó ti gbé lọ sọ́dọ̀ àwọn parent? Òun ló sọ pé òun ò lọlé. Mi ò dẹ̀ lè jẹ́ kó dá wà nílé tọ̀dọ̀ tiẹ̀. Ó dẹ̀ tẹ́ lọ́rùn. What do you mean by that? Èmi kàn sọ tèmi ni o because. Because kí ni? Chill out now, mi ò ṣáà ti sàn kankan. Nǹkan tèmi ni pé ṣàbá mi tọ́jú ẹ̀ dáadáa. As per, she is our client. And you need to take care and protect my client. Kí ló ń sọ? Gbogbo document ẹ̀ ni ẹ̀. Ìwọ ló sọ pé gbogbo information tí mo need nípa àwọn ló wà níbí báyìí. Kò sí nǹkan kan nípa stepfather ẹ̀ bí. Bẹ́ẹ̀mi náà ṣe rí nìyẹn o. Kò sí nǹkan kan tó wà lórí web concerning that man. Ó dàbí ìgbà tán ti wipe out gbogbo information regarding that man. Àbí ṣó ní nǹkan àṣírí tó fi ń pamọ́ ni? Torí why tó ṣe ní information nípa ẹ̀ online? Ìwádìí tí mo ṣe ó fi yé mi pé láti ọdún 4 sẹ́yìn ló ti wà pẹ̀lú ìyá Dolúpọ̀. Ìyá yẹn dẹ̀ ni breadwinner family yẹn. Kò sí nǹkan kan míì tọkùnrin yẹn mọ̀ yàtọ̀ sí òṣèlú. Kí lórí tó fi rí sọ bẹ́ẹ̀? Mo ṣe ìwádìí mi dọ́dọ̀ àwọn oníṣèlú tó wà nílùú. Wọ́n dẹ̀ fi yé mi pé he is not a recognized member. Because èmi fúnra mi gan ṣalábàápàdé máa yẹn lórí TV ni àbí lórí poster tí màá fi mọ̀ pé oh this is a politician. Ọ̀gá o. Nǹkan tí mo tún rò ní pé kó má jẹ́ pé ìyá Dolúpọ̀ ló fẹ́ pa ọmọ ẹ̀. Torí nǹkan tó sọ fún mi pé ìjà tó wà láàrin àwọn méjèèjì. Ṣó ti yé? Ó ti mú nǹkan kó tó dé. Ó ti mú nǹkan báyìí. Ó fìgbà kankan serious. Báwo ni ìyájú máa fẹ́ pa ọmọ? Kí ni mò ń sọ kí lọ? Well bro, I have to leave now. Ṣé wo rò bẹ́ẹ̀ ni? I have things to do, okay? Ibo ló ń lọ báyìí? Mo níṣẹ́. Ṣé ó ti gbàgbé iṣẹ́ tí mo gbà ni? Ẹ parí drink ẹ lọ. I'll see you later, bro. Welcome. Thank you. Ẹ̀yin mo dúró de kojú lè kojú. Mo sáré jáde ni. Ó sọ fún mi pò ń bọ̀. Mo bá yín gbé oúnjẹ tẹ́ fẹ́ràn láti máa jẹ tẹ́yìn àtẹ̀gbọ́n bá ti wá sọ́dọ̀ wa. Mo bá yín gbé wá. Ẹ kú àṣẹyìndé ẹ̀gbọ́n mi. Ẹ dẹ̀ kú àlejò.
Mímì farabalẹ̀ Mímì. Mi ò mọ̀ pé ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ ti kú. Ṣé mi ò ti dá wàhálà lẹ̀ sáàrin ẹ̀yin méjèèjì báyìí? Bébì mi, wo mo rí àǹfààní kan tí ó lè ṣe mẹ́wàá fún wa o. Honestly, àwọn suppliers kan ní China ni wọ́n fẹ́ gbé ọjà wọlé ní owó kékeré. Irú ọjà o? Wo ó pọ̀ lọ sọ́à. Bọ́ àmọ́ èmi wò pé a lè lo opportunity yìí láti ra àwọn souvenirs tá fẹ́ rà fún lọ́balọ́ba àti joyè níjòyè. Jẹ́ kí n wò wọ́n. Ó dẹ̀ dá o. They are nice. Ṣé o mọ̀ wọ́n dáadáa ṣá? Ìkànnú wọn náà ni mo lè sọ pé mo mọ̀ dáadáa. Torí nígbà tí mo lọ kàwé ní China, èmi àti ẹjọ́ gbé hostel kan náà ni. Okay, ẹjọ́ sọ kó dẹ̀ wo àwọn ọjà àwọn nǹkan tá a lè rà. Kó dẹ̀ get back sí mi. Bọ̀ owó ẹ̀ gbọ́dọ̀ gara jù ṣá. Àní kò lè gara sẹ́ ìwò tó àwọn eléyìí. Ti gbọ́n o lè jẹ́ kí n wo show mi náà. Ó dáa. Ìwò mo ti bá sọ̀rọ̀ òun náà dẹ̀ ti ń dáhùn. Ẹjọ́ sọ. Bọ̀ tó sọ wípé a máa san owó díẹ̀ nínú owó yẹn o. Bébì mi, níbo ni debit card ẹ wà? Kí n kọ́ fi yẹn wọ́n pó legit. Ó wà nínú báàgì mi nínú yàrá. All right, good. Màá máa kàn sí ẹ. Afa. Báyọ̀. Sọ́fà wà fáwọn ni. Lọ́jà. Nǹkan tí mo rẹ̀ ń kọ́. Wo bí tí mo fojú sí ọ̀nà ògbàbẹ̀. Àìnà ọ̀nà ògbàbẹ̀ ní àwọn ìgbà àdúgbò sóǹgbọ̀ mi ojú wọn gan le. Street ò dẹ̀ tún rẹ́rìn. Ọmọ tá máa ṣe ni pé wá chíńjì díẹ̀ fún mi sí. Báyọ̀ tó bá mi fowó kún ṣé mi ní fún ẹ ni. Kí ló ní fún mi bọ̀ kò dá mọ̀jẹ̀ ká ṣe bẹ́ẹ̀ àní dá lórúkọ mọ́ sápà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ tó yẹ ọmọ wọ ìfọkàn ìbàdàn. Ó dájú ọdún tó bá ti di parí oṣù tó bá ti gbowó oṣù mo máa fún ẹ. Ìwọ náà wàá dúró báyìí tó bá ti wá di parí oṣù yẹn àwọn gẹ̀ẹ́tẹ̀. Má ṣe bẹ́ẹ̀ o lè fún mi náà. ṣe bẹ́ẹ̀ òun náà lájọ sọ fún ma ní ìṣàtúnjọ sọkún náà tó wá di parí oṣù èmi wọ gẹ̀ẹ́tẹ̀. Báyọ̀ mo ti gbẹ́ kó sí wàhálà. tó wá di parí oṣù wo. Báyọ̀ Ọlọ́run mímí. Mo ní kí n má da ọrùn mọ́ ẹ lójú mi nígbà tó ń sùn lọ ó ti má pè kó wá jẹun but nísìnyí tó dẹ̀ ti jí báyìí ṣé kí n lọ bẹ́ẹ̀ bó oúnjẹ. Yeah. Thank you. Kí ni gbogbo eléyìí, Faruk? Dolupo, it's not what you think. It's not what I think. Yes, just calm down, farabalẹ̀. So bó ṣe máa ń jókòó sílé ẹ̀ lélẹ̀ tó máa wo gbogbo nude mi. No, not at all. Báwo ni mo ṣe máa wo nude ẹ? Ṣé wọ́n máa ń rìn òwò ní living room ẹ? You think this is funny? I'm not laughing. Mi ò rẹ́rìn now. See, sori kò possible pé kí n sọ pé mo fẹ́ fi camera sí living room ẹ torí mo fẹ́ máa wo ìhòòhò ẹ. No, tí n bá fẹ́ ṣe yẹn bedroom ẹ ni màá fi sí. I consider that. But mo ń wò pé báwo ni mo ṣe máa fi camera sí bedroom ẹ tí màá máa rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti bọ̀bọ́ yẹn. And I wouldn't want to see what would not make me okay. Ìdí tí mo ṣe take a step yìí kí n lè máa show ẹ kí n lè máa rí everybody tó ń wọlé àtàwọn tó ń jáde, that's all. Kí ló ń ṣọ́ mi fún? Why? See, màmá ẹ ò fẹ́ mọ sáré o.
èmi náà dẹ̀ ready láti mọ̀. You're too pretty to die young. Láti ìgbà tí mo ti ń bẹ ṣiṣẹ́, ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti make attempt lórí life ẹ̀. Ìyẹn yàtọ̀ sí àwọn ètò tí ṣẹlẹ̀ kí n tó mọ̀ ẹ́ rárá o. Ṣé o rántí ẹni tí wọ́n pa sínú flat ẹ̀? Dájúdájú, ìwọ gangan ni wọ́n lè pa. Kó tó di wípé wọ́n lọ hit ẹlòmíì tó ń rò pé bóyá That's not possible. Èmi kọ́ ló wá wá, stop mixing up things. Ọ̀rẹ́ mi ló wá wá sílé. Òun ló wá pa. How is it my business? Ṣé ọ̀rẹ́ yẹn kò ní ilé tọ̀dọ̀ tiẹ̀? Kò níbi tó ń gbé? Why tí wọ́n ṣe wá lọ́bẹ̀? Sí, ó máa ṣe nǹkan kan fún mi. Henceforth, you're not going to tell anybody your movement or your whereabouts. Okay? Not even your parents. Tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹ pé ibo ló wà, sọ fún wọn pé wálé. Tí wọ́n bá wá sọ pé àwọn fẹ́ wá kí ẹ, jẹ́ kó mọ̀ pé ó sáré jáde. Èmi á dẹ̀ mọ̀ bí mo ṣe máa gbé ẹ lọ bá wọn tí màá kí wọn. Why? I mean, kí ló dé? Ó jẹ́rìí mi. Mo fún gbẹ́ni. Ṣé wọ́n máa jí sọ̀rọ̀? Jọ kí ni mo rà nígbà yẹn torí Ọlọ́run? Kí ni mo rà nígbà yẹn tí mi ò san owó tó fẹ́ sọ mí dẹnu arúlẹ̀ nítorí Ọlọ́run? Kí ló ṣẹlẹ̀ wọ́n ọmọkùnrin tó fẹ́ pa mí ni? Kí ni? Kí ló ṣẹlẹ̀ tó ń pariwo lé mi lọ́sàn gan? Jọ nítorí Ọlọ́run ta ló empty account mi? How does that concern me? Ṣé mo jẹ́ bí account manager ni? Àbí irú question ló ń bi mí yìí? Báǹkì mi ni mo ti ń bọ̀ sí. Wọ́n dẹ̀ ní kò sí 1 naira ń bẹ̀. Jọ ta ló fáwọn èèyàn l'account details mi? Má dá mi lọ sórí mi ò tí ì burú mo ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni o. I don't know about that. Báwo ni wọ́n ṣe sọ fún ẹ pé owó ẹ parẹ́? Jọ nítorí Ọlọ́run. Àwọn tó rajà lọ́wọ́ ẹ̀ ní China tó fún wọn ní account details mi. Account mi mẹ́tẹ̀ẹ̀ta máa ló fún wọn. Account details mi dórí card dórí pin máa ló fún wọn. Wo kò rí bó ṣe sọ yẹn. Kò rí bẹ́ẹ̀ náà. Mo fún wọn káàdì àkọ́kọ́. Kò ṣiṣẹ́, wọn ò rí verify. Mo fún wọn ní kejì, the same thing. Mo dẹ̀ fún wọn kẹta. And gbogbo tó dẹ̀ ń ṣe yẹn wọn ò rí ṣe. Mo dẹ̀ wá ń rò pé okay, kí n má disturb ẹ, òun wo favourite program lórí television. Besides, account details ẹnì kankan mo fún wọn ní tèmi náà. But owó tèmi náà fà lọ. I don't understand. You don't understand. Ó ti dà. Ṣé orí níbi tá a bá dé? Ó tiẹ̀ ti dà bẹ́ẹ̀. Ṣé orí àtẹrù ẹ tó kéré? Àtẹlé tó wúwo. O máa wá kó kúrò nínú ilé mi. Lẹ́nìí, ẹni ló máa fi nínú ilé mi lẹ̀. Ìwọ kòkòrò. Wọ́n sọ fún mi. Ṣé o mọ̀ pé kòkòrò ajẹrun ni ẹ? Wọ́n sọ fún mi kó máa jẹ mí run, kó máa jẹ mí keegun ni. Ó dẹ̀ ti prove wọn right. Èmi ni mi ò gbọ́. Ẹni ló máa kúrò nínú ilé mi. Ẹni ẹlẹ́ni. See, normal procedure ni. And that is online purchase. Credit card ẹ ni wọ́n máa lò. Mo ti gbọ́ ẹ. Sórí níbi tó sọ dẹ́ credit card mi náà máa lò. Wọ́n dẹ̀ tẹ̀ sí lò. Ṣèbọn ti kówó tó wà nínú ẹ lọ. Àbí wàá kúrò nínú ilé mi lẹ́nìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹsẹ̀. Àbò lórí burúkú ni ẹ ta ni bébì yẹn. Àbí wèrè ni ẹ ni. Ṣé wọn gbóyún ẹ fò gànà? Ní ta ni bébì yẹn? Ta ló ni bébì òfò? Lò má gbàgbé pé mo fẹ́ ní iṣu lọ́kà ni. Àbò lórí burúkú ni iṣu àtọ́ka ni. Àbí kò fẹ́ yẹ iṣu àtọ́ka. Níbo? O máa kúrò nínú ilé mi lẹ́nìí. Ìwọ fẹ́ mi ní iṣu àtọ́ka, ó sì gbàgbé pé mi ni mo fún ẹ lówó ríǹgì tó fi fún mi ní ríǹgì ni. Ó sì gbàgbé mi ni mo kówó wedding sílẹ̀, owó tá fi ṣe wedding. Èmi ni mo raṣọ sí ẹ lọ́rùn tí mo dẹ̀ ń bọ́ ẹ. Láti ìsinyìí lọ, ó ti wá dópin. Kòkòrò ajẹnirun. Jẹ́ kí n rẹ létí. Tó o bá tọwọ́ bọ̀wé tí mi tọwọ́ bọ̀wé, gbogbo nǹkan tó jẹ́ tiẹ̀ tèmi ní. Not that. Mo ti gbọ́, mo ti ń nà tiẹ̀. Ṣé o mọ̀ pé orogún ológun dẹ̀bi ti àyà ni ẹ́? Òkùnkùn níṣẹ́ kan náà tààràtàrà tẹ́lẹ̀. Ṣùgbọ́n wà kúrò nù lémi lémi. O ò fẹ́ lọ àbí? O fẹ́ tẹ̀pa síbí báyìí, o fẹ́ kú síbí báyìí, o ò ní kú síbí. Èmi á wá bá ẹ wọnú ilé lọ, máa lọ bá ẹ kó ẹrù ẹ síta. Tó bá ti wá bí ẹ dà, má kúrò nù lémi. Má fẹ́ lé mi bọ́tà. Àlọ́ ń tiẹ́ abọ́ ní tèmi. Màá jẹ́ kó yẹ pé gbogbo wọn tá a sè tí lè fi jóná. Gbogbo ẹ̀ ní gbogbo aráàlú máa ń gbọ́. Máa yẹ̀yẹ́. Tí bá rí ẹyẹyẹ máa jẹ́ sí òhò níta gbangba. Wọ́n àti ta ni wọ́n mọ̀nkí. Get away you. Kí ló ń ṣe mí báyìí?
Báwo ni gbogbo eléyìí bẹ̀rẹ̀? Ṣé wàá sọ pé o like ẹ ni? I mean, this is what you want, and I'm trying to give you. This is what this is what you want. What are you saying? Ṣebí kí bọ̀bọ́ yẹn má bá wa máa wá sílé mi. Ló ṣe ní kí n máa bọ̀ níbí báyìí. You don't want me to see him again. Why? Because you want this, Faruk. Oh, like bó ṣe máa ń gbó mi àbí. It's fine. Excuse you? What? What are you saying? Faruk, cut the bullshit. Kí ni gbogbo eléyìí now? I mean, kí ni ìtumọ̀? Does he have what can make you fine tó sọ lọ́jọ́ yẹn? Ṣebí torí pé o fẹ́ the same thing ni? Má dìbò bí ẹni pé o nífẹ̀ẹ́ mi now. I know. What are you saying? Ta ló nífẹ̀ẹ́ ta ni? So why do you care this much about me? Hello? Ọ̀gbẹ́ni, níbo lo wà? Yeah, mo wà nílé. New client wa ti go viral o. Client wa wo? Mama Tolupo. Sorry, who gist lover. What is it? Tolupo. My mom. Tolupo, just calm down. Tolupo, give me the phone. Tolupo, How did this get here? How did you get here? Tolupo. How did you get here? My Calm mom. down, okay? My mom. Calm down. My mom. Calm down. Mama, mommy, Utilo, what's going on? Just calm down. Calm down. Ṣé bọ́dọ̀ wọn náà là ń lọ yìí? Ó dẹ̀ ní sùúrù now. Okay. Let's go. Mommy. What's this? Hello? Ṣé o gbọ́ mi dáadáa? Yóò gbogbo nídìí ẹ kúrò lórí íńtánẹ́ẹ̀tì pátápátá. Ó mọ nǹkan tí mo lè ṣe o. Màá bá tiẹ̀ jẹ́ tọ́ yányán ni o. Okay? Ẹ fọkànbalẹ̀ mà. Gbogbo ẹ máa níyànjú. Ẹ ló bọ̀ sún. Mo ṣe bá wèrè ẹ sọ̀rọ̀ tán nísìnyí. Jọ bá mi sọ fún kejì ẹ náà kó náà yọ gbogbo ẹ kúrò lórí blog ẹ. All right, ó ṣe. It's okay. Kò sí. Gbogbo ẹ máa níyànjú. Ṣé wọn kì í nífẹ̀ẹ́ yàn ni mo ní ọmọkùnrin yìí ni? Gbogbo nǹkan tí mo ní láyé mi pátá ni mo fi gbà lọ. Imagine, kò rẹ́jísítà orúkọ mi sóńdà pátì kankan ọgọ́rùn-ún wọ́n lọ́ọ́ mi ni. Ṣé mi ò sọ? Mommy, it's fine. Okay. Mommy, it's okay. Èèyàn kan ti wọ flat ẹ o. Flat dani? Ọ̀dọ̀ mi. Yes. Who's that? Flat. Ṣọ́rẹ́ ẹ̀ ni? No. Ẹni yìí jọ agbanipa. Mi ò rí lẹ́kùn yẹn ṣiṣẹ́. Nǹkan tí màá fi ṣí náà ni, in fact, I have tried every other thing. Mo dẹ̀ tún wá nǹkan míì tí mo lè fi ṣí. Mi ò rí ṣiṣẹ́. I have tried all of my strategies. It didn't work. Mo pè tí o dùn ẹ́. Ò ń gbọ́ gbogbo nǹkan tí mo sọ. I am going to ask you for the last time. Okay? Who are you?
Ta ló rán ẹ? Why tó ṣe ń wá sínú ilé? I'm asking you. Who are you? Are you deaf? Are you deaf? Are you deaf? Who are you? Who are you? Enter. Hello? Yes. Ẹ máa lọ, èmi náà máa bá yín báyìí láìpẹ́. Yes, mo ti ń bọ̀. Okay. Yes. Tí n bá ti débẹ̀ mo máa share location pẹ̀lú yín. Ẹ jọ̀ọ́ ẹ má wọ uniform. Ẹ má jẹ́ kó mọ̀ ọ̀pọ̀lọpàá ní. Okay. All right. Ṣé mọ̀ pé lórí burúkú ni ìwọ ọmọkùnrin? Ṣé mọ̀ pé lórí burúkú ẹni àìjíríà ẹni àìjíkò ni ẹ́? Àkótún lọ́rẹ̀ sún ọmọkùnrin ni ẹ́ nítorí Ọlọ́run kí ni mo ṣe fún ẹ? You want to ruin my life? O tún wá after the life of my child? O fẹ́ pọ́ ọmọ kan ṣoṣo tí mo bí? Kí ni mo ṣe fún ẹ? Ṣé wọn ò nífẹ̀ẹ́ yàn ni mo nífẹ̀ẹ́ ẹ ni? Kí ni mi ò fi bá ẹ lò? Mo fowó bá ẹ lò, mo fara bá ẹ lò, mo fi gbogbo nǹkan bá ẹ lò. O dẹ̀ ṣe mí bí eléyìí. You're not even a card bearer of any party. O dẹ̀ ń parọ́ gbowó lọ́wọ́ mi, ìwọ ló register mi, aṣọ belong to party kankan, aṣọ register mi sí anywhere. Ha! Ó máa dájú èèyàn burúkú máa ní ẹ o.